Ìbàdàn láwà yóò. Ìbàdàn májàmájà. Kò ṣe kára wájú lẹ́rú. Ìlú Òjó. Ìlú Ògúnmọ́lá. Olódòdó kẹ̀rí lójú ogun. Ọmọ Ìbàdàn ń Òkè Ìbàdàn. À ń kí wa kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀sí ń gbọ́ wá ṣé àlàáfíà lẹ́wà bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ̀rù. Ètò Òkè Ìbàdàn òun náà ló ń gorí afẹ́fẹ́. Mo sì lérò wípé àlàáfíà àti ayọ̀ tí mo fi yín sílẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá òun náà ni mo bá yín. Ọdẹ ọdún bí Tèmiládé Àlòkò lórúkọ mi. Tó mo sọ fún wa mo ní ètò Òkè Ìbàdàn ó ti gorí afẹ́fẹ́. Lónìí yìí àlejò mi inú mi dùn, ọmọ bíbí ìlú Ìbàdàn ni wọ́n. Bẹ́ẹ̀ sì ni ẹ̀ka tí wọ́n yàn láàyò wọ́n ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀, wọ́n ń gbé ògo Ìbàdàn, wọ́n ń gbé lárugẹ, wọn ò bójú Ìbàdàn jẹ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò bà orúkọ ìdílé bàbá wọn jẹ́. Ṣé ti ẹ̀ rí ìdílé tí wọ́n ti wá, kò sí bá ṣe kí ìlú Ìbàdàn tá à ní kí oríkì ìdílé wọn, tá à ní kí mọ̀. Èyí náà ló ń jẹ́ ká máa mọ̀ wípé lóòótọ́ ọmọ bíbí ìlú Ìbàdàn gangan, tẹ́ bá ń gbọ́ Son of the Soil, ọmọ bíbí ìlú Ìbàdàn gangan la gbé wá sórí ètò Òkè Ìbàdàn lónìí. Ṣùgbọ́n kó tó di wípé màá dárúkọ wọn, kó tó di wípé màá ṣàfihàn wọn lórí ètò lónìí, ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó náà nígbà tá a bá padà dé ètò Òkè Ìbàdàn tẹ̀síwájú. Òkè Ìbàdàn. Ẹ káàbọ̀ padà, mo lérò wípé a ti fi orin náà a ti fi gbára mú. Tó ètò Òkè Ìbàdàn náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Lẹ́ẹ̀kan sí Tèmiládé Àlòkò òun ló kọ mi. Ẹ sì lè pè mí ní Ahọ́ndìwúrà. Mo sọ fún wa mo ní wípé àlejò mi lénìí ọmọ bíbí ìlú Ìbàdàn ni wọ́n. Bákan náà ni wọ́n jẹ́ dókítà elétò ìlera òun ni wọ́n. Ṣé mọ̀ pé oríṣiríṣi dókítà ló wà, ṣùgbọ́n tiwọn dókítà tá a mọ̀ gangan táwa máa ń pè ní dókítà òun náà ni wọ́n. Wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti fakọyọ ní ẹ̀ka eléyìí tí wọ́n yàn láàyò tó jẹ́ ẹ̀ka ti ìlera. Inú wa sì dùn láti kí wọn káàbọ̀ sórí ètò Òkè Ìbàdàn lónìí. Àlejò mi àwọn náà ni dókítà Abbas Gbọ́láhàn tí wọ́n jẹ́ olùdarí lẹ́ka tó ń ṣe ààtò nípa ṣíṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àkọsílẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín lédè òyìnbó. Director Planning, Research and Statistics, Ministry of Health ní iléeṣẹ́ elétò ìlera ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn náà ni àlejò mi lónìí lórí ètò Òkè Ìbàdàn. Àwọn náà ni Balógun Òkè Ọ̀nà Ìbíkúnlé. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin aráalé wípé ẹ kú àsìkò yìí o, yóò dùn fún gbogbo wa o. Àṣẹ Ìdùmarè. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò Òkè Ìbàdàn lónìí. Mo sì mọ̀ pé inú ti yín náà dùn torí mọ̀ pé bí mo ṣe ń dárúkọ ìdílé yín tí mò ń dárúkọ bí ó tẹ̀sí ẹ pé mi ti dárúkọ ẹ̀ gan, mo mọ̀ pé inú yín ń dùn ẹ̀ tí ń rẹ́rìn sínú pé èmi fúnra mi ọmọ bíbí ìlú Ìbàdàn. Báwo ni ìlú Ìbàdàn ṣe jẹ́ sí yín? Èmi jẹ́ ìkan nínú àwọn ọmọ bíbí ilé Balógun Ìbíkúnlé. Ẹni pé àgbàlá Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ojú oko bá bẹ ẹlòmíì lọ, alágbàlá jáyàjáyà. Àwa abẹ́rẹ́ o. Ọmọlé Balógun Ìbíkúnlé ni bàbá tó bí mi lọ́mọ. Bàbá mi dẹ̀ jẹ́ ọmọ Kànìké. Wọ́n ní Kànìké torí ó kan kò gbẹ́, ó ní torí ibi tó bọ́ sí ìwúdà. Ẹ mọ̀ dé táì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìjọba ló jẹ́ ká máa dé táì, agbádá ló yẹ ká máa wọ̀. Inú mi dùn àpẹẹrẹ tẹ̀ tún rántí oríkì yẹn pé orí tèmi gan wú lọ́tọ̀. Báwo a lè irúfẹ́ wò lẹ́ni sí ìlú Ìbàdàn? Gẹ́gẹ́ bí ìlú abínibí, alákọ̀ọ́kọ́ nìyẹn, mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ìlú tí wọ́n ti bí. Kì í ṣe pé bóyá ìlú tó ti wá gbé mi wò, ìlú tó yẹ pé bàbá wa ó forí rìn wọbẹ̀ ni. So inú mi dùn púpọ̀ pé mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, nítorí pé nǹkan tí àwọn bàbá wa fi kọ́ wá nígbà táwọn kékeré ni wípé ní tí wọ́n bá jẹ nìbàdàn wọn à gbọ́dọ̀ gbé níbòmíì. Bẹ́ẹ̀ ni ní tí wọ́n bá ń jẹ nìbàdàn, nǹkan táwa ìbá jẹ nìbàdàn wọn à tún gbọ́dọ̀ gbé níbòmíì, torí tó má gbìn ta ni ó bá wọn jẹ. Kí ni ìtumọ̀ ẹjọ́ ẹ bá ẹ là kó yé mi torí kò yé. Nítorí pé Ìbàdàn ẹ pé ọmọ ọlá ni wá, oríṣiríṣi àwọn nǹkan tí kò sí ní àwọn ìlú míì ló wà nílùú Ìbàdàn.
ẹ rí i pé nígbà táwọn ìdìbò gan dé tí ó làjú dé yunifásitì àkọ́kọ́ Ìbàdàn ló wà, ilé tó ga jù ní báyìí ní gbogbo Nàìjíríà Ìbàdàn ló wà, stadium àkọ́kọ́ tó ti ń gbá bọ́ọ̀lù Ìbàdàn ló wà, ilé máwòrán NTA alákọ̀ọ́kọ́ Ìbàdàn ló wà. Ẹ wá rí i pé gbogbo àwọn yòókù tán yí Ìbàdàn po, àgbẹ̀ ló pọ̀ jù nínú wọn, tó máa gbin nǹkan níbẹ̀ nílùú wọn, táwọn bá ti kó wá sí Ìbàdàn wọn ò tí ì gbin nǹkan kan torí pé ọmọ lálà wà nìbàdàn, àwọn bàbá tiwa wọn kì í dáko, tá bá tẹ̀ fẹ́ lóko nìbàdàn á gba àwọn èèyàn tó mọ̀ bá a dáko ni, àgbọ̀dọ̀ ọmọ ọlá kò gbọ́dọ̀ fi ọlá tẹ̀lẹ̀. èyí ni pé ohun tí mo bá ń jẹ nìbàdàn wọn gbọ́dọ̀ gbin níbòmíì. èmi tún ṣe gbọ́ òwe eléyìí ni o. Kí wọ́n lè fẹ́ràn jùlọ nípa ìlú Ìbàdàn gangan. Tí mo fẹ́ràn jù nípa Ìbàdàn ni pé ṣe rí kọ́ńtẹ̀ kọ́kọ́ ṣe pé kẹ́hìn tẹ̀ kọ́ dárúkọ pé Ìbàdàn ṣe anywhere ní gbogbo tí ẹ bá dé nílé àgbáyé dákọ́ pé Ìbàdàn ló ti wá, ṣe orúkọ yà kọ́kọ́ ti ṣe àmì sí àti ṣíyàn létí pé ìlú ilé mo kọ́ fẹ́ràn Ìbàdàn fún yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí Ìbàdàn bá ṣe wà yìí gbogbo wa pátápátá bí ẹbí kan náà ni wá nìbàdàn, nítorí pé tẹ́ ẹ̀ bá jẹ́ ẹbí nílé bàbá tàbí nílé ìyá nílé ọ̀rẹ́ ẹ̀ ṣàbí kankan tẹ́ ti kànra yín nìbàdàn. Ọlọ́run dẹ̀ ṣe wá ní ìlú tó jẹ́ wípé tí nǹkan dáadáa la máa ń fẹ́ kó wà lọ́dọ̀ tiwa nílùú Ìbàdàn. Ẹ máa ní pé kí ni alákọ̀ọ́kọ́ báyìí àwòfẹ́ kọ́kọ́ wà ní Ìbàdàn. Ṣé kò wá ń ṣe ìmọ̀tara ẹni nìkan nù? Ìpẹ́ bí mo ṣe sọ ṣe mọ̀ pé bọ́lá ń ṣe dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ dá Ìbàdàn bẹ́ẹ̀ wípé látijọ́ tó ti dá Ìbàdàn sílẹ̀ irú wa ògiri wa ló wà ní Ìbàdàn. tó gbogbo wa pátápátá a gbọ́dọ̀ wá ìlọsíwájú fún Ìbàdàn ni. tó gba àwọn olóyòókù lè máa rò pé wọ́n ṣe kíní kan fáwọn wọn ṣe bọ́lá ń ṣe dá Ìbàdàn. Àgbà wa máa ń gbà ní tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ríra yín pé àgbà ni ẹ mọ̀ yọ̀ǹda pé ẹ jẹ́ kélé náà lọ sí ibi. kì í ṣe bẹ́ẹ̀ náà ẹ rí i pé àwọn kankan náà wà tó yẹ pé nígbà tá a ti ní first university ní Ìbàdàn àti wọn ní ẹlẹ́ẹ̀kejì Ògbómọ̀ṣọ́ ni ló wà, ẹ rí i pé àtàrẹ tó gbọ́ nítorí pé àwa náà láti Ìbàdàn. ẹ̀yin ò sẹ́ gbọ́dọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀yin ìbíkúlẹ̀ ẹ̀sẹ̀ gbọ́dọ̀ má ní tó gbọ́mọ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ pé tó Ògbómọ̀ṣọ́ bá wò ó. bẹ́ẹ̀ ni ẹ torí pé ìyá tó bí Balógun Ìbíkúnlé ọmọ Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ ni bàbá rẹ̀ lọ́mọ Jàdó. So a gbọ́dọ̀ wẹni tí. Ibo ni Ìjàdó wà? Ìjàdó wà ní Sùúrùlérè local government. Ògbómọ̀ṣọ́ náà ni. Ògbómọ̀ṣọ́ náà ní ká pè ní sáìdì Ìrẹsà. Ìrẹsà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni Ìjàdó wà. So ibẹ̀ ni Ìbíkúnlé ti ṣẹ̀ wá. ṣùgbọ́n màmá ẹ̀ ọmọ Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ ni. Àwa lè sọ pé Ìbíkúnlé s'Ógbómọ̀ṣọ́ wà ní wọ́n wáyé. Màmá ẹ̀ pé ìlú bàbá. Sùúrùlérè náà wọ́n ti kára wọn mọ́ Ògbómọ̀ṣọ́ náà ní gbogbo wa. Ìrẹsà dùn Ìrẹsà pa. Ẹ̀mọ̀ tó dẹ̀ ní sọ wípé kí ẹ mọ̀ nǹkan tó fà á tó fi wọ́n sọ pé àwa la ní Ìbàdàn tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́. Balógun Ìbíkúnlé náà ló dálẹ̀. Lọ́dọọdún ló máa ń lọ sí Ìjàdó pàtí kò ní Ìjàdó agbábẹ̀ lọ s'Ógbómọ̀ṣọ́. Àwa máa ń fi ajá wọ́n fi bọ Ògún. Sọdún yẹn ó wá lóun ò ní lọ, wọ́n ní akílódé ẹni ò ní lọ s'Ógbómọ̀ṣọ́ lóun náà ló ń wà yìí àti Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ìjẹkẹ náà jẹ́ àwa la ní Ìbàdàn. Èdè Ògbómọ̀ṣọ́ èyí náà tó ń ti wọ́n ní tọ́mọ bàbá tàn àròbá ń bàbá tàn. Ẹ ṣeun gan, inú mi dùn fún mo mọ̀ pé ṣì tún máa sọ ìtàn fún wa gan torí mo ti kàn án bì kan pé ó dàbí pé like kẹ́ máa sọ nípa ìtàn. Ẹ ṣeun gan. Kó tó di wípé àmẹ́nu kúrò nípa ti ìlú Ìbàdàn, ẹ ti sọ fún mi àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ràn, ṣùgbọ́n tó bá ń kí oríkì Ìbàdàn tán bá ń kí Ìbàdàn ilé Olúyọ̀lé, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá, ìlú Àjàyí nǹkan ibo ni wọ́n á kìde torí yẹn á fi wípé kí ló dé ṣèlú mi náà ń kí báyìí. Nítorí pé tẹ́ bá kí Ìbàdàn tẹ́ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ lóòótọ́ oríṣiríṣi oríkì ló wà ní Ìbàdàn, ṣùgbọ́n èyí tí gbogbo àwọn èèyàn mọ̀ jù òun náà ni pé ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá, ìlú Ìbíkúnlé olókè àgbàgbàsẹ̀ alágbàlá jáyàjáyà bàbá pé ẹjọ́ àgbàlá Ìbíkúnlé ó jókòó bàbá ẹlòmíì lọ. kò sí kórìí mi máa gùn tí má ti tó dárúkọ Ìbíkúnlé lásán báyìí tó dárúkọ orí mi lọ́dọ̀ mi. Ẹ ṣeun gan, ṣùgbọ́n báwo lẹ ṣe ìgbà èwe yín nílùú Ìbàdàn? Kí ni àwọn nǹkan tẹ́ máa ń rántí jùlọ nígbà ìgbà èwe yín pé nílùú Ìbàdàn àmọ̀gbádùn gbà tá à ń dàgbà? Kí làwọn nǹkan tẹ́ fi ṣeré ẹ lè mú wa lọ sọ́kọ̀ ìrántí? Alákọ̀ọ́kọ́ ta lè sọ pé a rántí nígbà tá nítorí pé mi dàgbà sí Ayẹyẹ
Agbeni Agbájé gbogbo bẹ́ẹ̀ lèmi dàgbà sí. Ìbàdàn gangan ni. Ìbàdàn gidi ni ìgbà tá a wà ní kékeré etí akọ́ máa ń gbádùn jù ní pé nínú àwẹ̀ tá a máa ń jí wéré so a lọ wo wéré ní ilé Adébísí tàbí ilé Agbájé gbogbo àwọn bàbá tó ń kọ nígbà náà àwọn pàkàrà àwọn barista wọ́n wá síbẹ̀ láti wá ṣe wéré so ìyẹn ó jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ní Òkè Ìbàdàn ẹ máa tẹ̀lé òkè tókè bá ti jáde a wà tẹ̀lé òkè káàkiri ìgbà yẹn ojú sì ṣe kíní díẹ̀ débi pé wọn gbọ́dọ̀ dáná lọ́jọ́ òkè àwọn èèyàn gbọ́dọ̀ pàtẹ lọ́jọ́ òkè a wà máa kọ oríṣiríṣi orin tẹ̀lé òkè lẹ́yìn pé ìyá aládìí kò sí nílé àkọ́bí aládìí sùn lọ́ọ̀dẹ̀ bó sì nídìí pèrèbù fìmọ́ ó wá ń dún yìnrìn èèmù làdájá ṣùṣù ẹni tó bá ti wá pàtẹ nígbà yẹn sí àsìkò tí òkè jáde á bẹ̀rẹ̀ sí bò gbogbo ọjà tó máa ń ta nítorí pé òfin ti wà pé wọn gbọ́dọ̀ pàtẹ lọ́jọ́ òkè. So ìyẹn náà wà lára wọn oríṣi àwọn eré náà ló tún wà nígbà náà àmọ́ ta káàtì ní àwọn ilé ìgbòho káàtì là máa ń pè nígbà náà tá a wé òwú síbi àgbá tá a bá ti wé òwú yẹn síbi òwú sílífàn òwú kí n tá a bá ti wé tá a bá ń ta káàtì yẹn bó bá ṣe rìn jìnnà sí nígbà míì gan káàtì yẹn ó tẹ̀ lọ́tẹ̀ ò tẹ̀ rí mọ́ so gbogbo àwọn eré tá a máa ń ṣe nígbà kékeré náà nìyẹn. Ẹ ṣeun kan ẹ wá jẹ́ ká lọ àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ láti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí mo mọ̀ pé ẹ̀ṣin kàwé síná torí iṣẹ́ tẹ́ yàn láàyò ẹ̀kọ́ ò dúró. Ní ìgbà tí mo bẹ̀rẹ̀ ìwé kíkà mo lọ sí United Primary School tó wà ní Nálẹ́ndé nìbàdàn. United Primary School bẹ́ẹ̀ ní Nálẹ́ndé lẹ́yìn ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ mo wá lọ sí Mahadul Arabiya torí pé lọ́dọ̀ wa èyí gbọ́dọ̀ kọ́ kéwú tó mo lọ kọ́ kéwú níbẹ̀ lẹ́yìn ìgbà tá a kọ́ kéwú ní Mahadul Arabiya tán ṣe wá lọ sí secondary school ní Liberty Secondary Commercial Academy Liberty Academy tó wà ní ọ̀nà oríta after oríta challenge lẹ́yìn ìgbà yẹn mo ṣe wá sí Poly Ìbàdàn láti wá ṣe A-levels láti kó ní Poly Ìbàdàn mo ṣe wá sí University of Ife nígbà yẹn tó wá di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University láti lọ ṣe medicine. èyí ni pé ìgbà tó ń jẹ́ University of Ife. ìgbà yẹn làwọn wọlé nígbà tí ó ń jẹ́ University of Ife ṣùgbọ́n ká tó kúrò iná ti yí padà sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University so lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ń ṣe àwọn oríṣi ẹ̀kọ́ mi LAUTECH à ń ṣe masters ní LAUTECH à ń ṣe other courses náà tó jẹ́ pé ó relate mọ́ iṣẹ́ tá a yàn láàyò. Ṣùgbọ́n dàbí pé ẹ tún lọ kàwé ní òkè òkun náà. Mo lọ kàwé ní òkè òkun ní Emory University ní Atlanta mo ti lọ ka ìwé nípa International Applied Epidemiology lọ ṣe ní Emory University ní Atlanta ní America. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ yín láti wọ́n ní wípé ọmọ tí ó bá jẹ́ kinní kan àti kékeré tí ó bá já ṣàmù kékeré ní ti jẹnu ṣámúṣámú kí ni ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀ka ètò ìlera lẹ́yà sí ṣé láti kékeré ni àbígbà tẹ́ dàgbà lẹ́wọ̀ wípé ó dàbí ẹni wípé dókítà ni mo fẹ́ dà àbáwọn kan wà lágboolé tó ń fi dókítà yan yín lójú. ẹ já sọ tòótọ́ fúnra wa bàtà wà ní kékeré èmi ò rò pé màá tẹ̀ lọ sí yunifásitì náà in the first place ní kékeré torí gbogbo ìgbà yẹn àti ìmọ̀ kankan ju pé ká gbá bọ́ọ̀lù ká lọ school ká ṣe gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n nítorí pé ìgbà tí mo wà ní secondary school mo good gan ní science dáadáa ní science despite the fact pé inú agboolé náà là ń gbé o àti mo ṣe dáwọn tó jẹ́ bíi family kan táwọn náà lọ sí school tó lọ ṣe medicine kò ṣe pé bóyá yẹn ló fà bí ó ṣe pé torí pé mo good ní science nígbà yẹn dẹ̀ ní ẹni tó wá good ní science nígbà yẹn àwọn courses tó máa ń sábà wù wá onídà kò ṣe medicine kò ṣe pharmacy kò ṣe engineering courses so medicine lèmi fẹ́ láti ṣe àmúdẹ like medicine láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀. ẹ ṣeun gan ẹ ti sọ a ti mọ ilé bàbá pé ilé Ìbíkúnlé ni bàbá màmá ń kọ́ sọmọ Ìbàdàn náà ni wọ́n. àní àti bàbá láti ìran kìíní dé ìkejì dé kẹta Ìbàdàn ni bàbá mi tó bí mi ó jẹ́ bàbá títí ẹ̀ ó jẹ́ ọmọ Ìbíkúnlé láyẹyẹ màmá tó bí bàbá mi ó jẹ́ ọmọ baálẹ̀ Ọlọ́ṣun lágbèní màmá tó wá bí mi gangan ó wá jẹ́ ọmọ Kànìké
ní bẹ̀rẹ̀ wọ́n ní kànìké torí ó kàn kùngbẹ́ ó ní tó bọ́ sí òdà màmá tó tún bí òun náà ó jẹ́ ọmọ ìyálóde ńkẹ̀kẹ́ lọ́jà àbá so Ìbàdàn kò sí àbùdá kankan níbẹ̀ Ìbàdàn pọ́nbélé ni. ẹ ṣeun gan ẹ̀yin aráalé lórí ètò lónìí àlejò mi àwọn náà ni dókítà Abbas Bọ́láhàn tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka tó ń ṣe ààtò nípa ṣíṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àkọsílẹ̀ rẹ̀ níléeṣẹ́ elétò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ sí Planning, Research and Statistics, Ministry of Health ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ ṣeun gan ẹ kú kalẹ̀ ẹ jẹ́ kí n kí yín bá ṣe mọ́ kí wọ́n lẹ̀ Yorùbá. Àwọn náà sì tún ní Balógun Òkèọ̀nà Ìbíkúnlé. Táìtù yìí Balógun Òkèọ̀nà Ìbíkúnlé kí ni ojúṣe yín kí ni iṣẹ́ tó ń gbélé yín lọ́wọ́ tí wọ́n fi pè yín ní Balógun Òkèọ̀nà? Ẹ rí i pé tó máa ń kí Ìbíkúnlé a ní Ìbíkúnlé lóko ló gbèrè ó lóko lókè ọ̀nà àbójú oko gbẹrẹgẹdẹ tó fi dóde Adéṣẹ́gun nítorí pé àwọn ibi tí Ìbíkúnlé tó ní ilẹ̀ tó ní oko sí ó pọ̀ so àwọn tó jẹ́ bàbá wa nílé Ìbíkúnlé tó tún wá jẹ́ òótá Balógun nílẹ̀ Ìbàdàn lónìí gbogbo àwa tá wá jẹ́ ọmọ Ìbíkúnlé wọ́n wá ń fi wá ṣe ìsọ̀rí ní gbogbo àwọn ibi tí Ìbíkúnlé tó ní ilẹ̀ sí so òkè ọ̀nà ó pọ̀ gan oríṣiríṣi àwọn abúlé àtàwọn ìletò ló wà ní abẹ́ òkè ọ̀nà so gẹ́gẹ́ bí Balógun òkè ọ̀nà ẹ̀tọ́ tèmi láti lè ran ẹni tó jẹ́ baálẹ̀ òkè ọ̀nà lọ́wọ́ láti fọwọ́sowọ́pọ̀ láti rí pé òkè ọ̀nà ó dìde sókè ní agbègbè tí a wà káde rí pé a mójútó àwọn dúkìá bàbá wa tó wà ní òkè ọ̀nà. Níbo ni òkè ọ̀nà wà ìjọba ìbílẹ̀ wo? Ní Ìbàdàn Ìdó local government ṣe rí láti ibi tí a lè pè ní òkè ọ̀nà bẹ́ẹ̀ láti Ẹlẹ́yẹlé látòfẹ́ lára Ẹlẹ́yẹlé títí tó fi dé boundary pẹ̀lú Ìdó. Èyí ni pé gbogbo ológun ẹrú kankan. Ìbíkúnlé ọmọ bíbí Ìbíkúnlé ló ń jẹ́ ológun ẹrú. Ẹ jọ̀ọ́ ẹ tẹ̀ fún mi nítàn ráńpẹ́. Gẹ́gẹ́ bí mo sọ fún yín láti ilé Ìbíkúnlé tó fi dé odò Ògùn. Ilé Ìbíkúnlé tó wà ní Ayẹyẹ. Bẹ́ẹ̀ ni tó fi dé ṣe rí nílé àwọn agboolé náà bàbá wa ti tulẹ̀ fún ní gbogbo Ayẹyẹ ni o títí dé Náléndé títí dé Abẹ́bí àwọn bàbá wa tulẹ̀ fún wọ́n dẹ̀ ṣe tulẹ̀ fún wọn nínú ilé náà ni wọ́n fi tulẹ̀ fún wọn ní oko. So irú ológun ẹrú yẹn ọmọ Ìbíkúnlé tó ń jẹ́ Ìyápọ̀ ọmọ ẹ̀ tó bí òun ni ológun ẹrú nítorí pé ọmọ igun mọ́kànlá ní igun ilé Ìbíkúnlé igun mọ́kànlá sì ní gbogbo àsìkò kọ̀ọ̀kan ni wọ́n ti jẹ oyè ní ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ tá a wà ń sìn báyìí 10 ló ṣẹ́kù nítorí pé ìkan náà ọmọ Ìbíkúnlé tó jẹ́ ọkùnrin ó bí ọmọ ẹyọ kan ló bí ọmọ ẹ̀ wá jẹ́ obìnrin so ṣe wọn pé Ìbàdàn sì ní obìnrin ò lè jẹ́ mọ́gàjì so mọ́gàjì inú igun kọ̀ọ̀kan nílé Ìbíkúnlé láti ní mọ́gàjì kọ̀ọ̀kan àwa ni ẹni tó jẹ́ pé òun ni olórí wa pátápátá tó jẹ́ pé mọ́gàjì àgbà jẹ́ pé òun ni yóò máa sún ní láàrin Olúbàdàn so ẹni yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí àwọn ni òótá Balógun tilẹ̀ Ìbàdàn lónìí so ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ oyè ní abẹ́ ilẹ̀ Ìbíkúnlé àwọn ni ó gbọ́dọ̀ fọwọ́ sí torí pé abẹ́ gbogbo wọn òun ni a wà so òkè ọ̀nà tí a wá ń sọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ àwọn Ẹ̀gbá ní wà ní òkè ọ̀nà ṣùgbọ́n nígbà tí Ìbàdàn tí ó di ìlú tán tí tabaníká bẹ̀rẹ̀ tán yóò pọ̀ ká máa sọ ó dáa á sọ ní ìgbà tí ogun Òwu ẹ mọ̀ pé tó Òwu tú Olówu wá kúrò ní Òwu torí àwọn ìlú yòókù Ẹ̀gbá ìkọ̀ọ̀kan náà lọ jà àwọn náà lọ jà pẹ̀lú Òwu náà fi tú Òwu gbà tí àwọn Olówu wá ń bọ̀ jagunjagun jẹ ní àwọn Olówu Olúbàdàn tó wà ń bẹ̀ nígbà náà wá ní pé kí wọ́n má bá Ìbàdàn jà páwọn fún Olówu ní ilẹ̀ tí wọ́n fún Olówu Olówu wà ní láti bí Agodi lọ síbi ọ̀nà tẹ́wá débi ìdí àpẹ́ ẹ rí i pé Agodi ó mi ẹ̀yìn odi òun ni Agodi ìlú òde gbogbo bẹ̀yẹn odi ìlú ni
so láti bí ọ̀nà bíi dé àpẹ́ lọ síbi tí ọ̀nà tó lọ sọ́nà Báṣọ̀run ibẹ̀ ni àwọn Òwu wà nígbà náà so ó wá ṣẹlẹ̀ wípé láti rí pé Olówu àti Olúbàdàn wọ́n ní ìrẹ́pọ̀ Olúbàdàn wá fi ọmọ ẹ̀ obìnrin kó fi fún Olówu kó fẹ́ so orúkọ ọmọ yẹn dẹ̀ ń jẹ́ Nǹkan lórúkọ tí wọ́n sọ ọmọ yẹn Nǹkan bẹ́ẹ̀ ni Nǹkan lọmọ so Olówu wá lọ sójú ogun lọ́jọ́ kan nígbà tó ń lọ ó gba ojú ọba kọjá wọ́n ní tó bá ti ń bọ̀ o wọ́n fi nǹkan rúbọ fún ojú ọba kò ń sọ ọmọ Olúbàdàn ló fọkàn sí òun kàn ní nǹkan ṣùgbọ́n nígbà tí wọ́n ń bọ̀ ojú ọba ti kún wọn lè kọjá mọ́ wọ́n fẹ́ràn síbẹ̀ wọ́n fàgùntàn síbẹ̀ wọn lè kọjá wọ́n ní wọ́n á dífá fún wọn ní pé ṣé bí nǹkan ló lòun fẹ́ fún ojú ọba so wọ́n ní pé àfi tó bá fún ọmọ Olúbàdàn ní láti fi rúbọ sí ojú ọba wọ́n ṣe ti ọmọ Olúbàdàn sínú ojú ọba nìyẹn wọ́n fi rúbọ fún ojú ọba àti Olúbàdàn gbọ́ inú ẹ̀ bàjẹ́ pé ó fi ọmọ òun rúbọ wá pe àwọn ìlú yòókù àti Ẹ̀gbá àti Ìjẹ̀bú àti Ifẹ̀ gbogbo wọn láti wá bá wọn torí àwọn Òwu jẹ́ ìlú tó yẹ pé ó ní agbára ẹni pé tó máa ń kí wọ́n ní Òwu la kọ́dá o torí Òwu wà lára àwọn tó lágbára wọ́n fi wá bá Olówu jà wọ́n fi wá ṣẹ́gun Olówu àtẹ́ṣẹ́gun Olówu tán èyí tí wọ́n fi wá padà sí ìlú wọn wọ́n bá padà mọ́ wọ́n bá nípa wọ́n dúró sí Ìbàdàn torí làwọn Ìjẹ̀bú fi wà ní ìsàlẹ̀ Ìjẹ̀bú àwọn Ẹ̀gbá dẹ̀ ní wọ́n wà ní Òkè Ọ̀nà ibi Ìdó ṣùgbọ́n tí wọ́n á ṣẹlẹ̀ pé lásìkò kan náà lásìkò aláìláyìí náà ni o ìjàgbóró pọ̀ nìbàdàn ẹ̀gbọ́n ní ìjàgbóró lárùn Ìbàdàn lórí wípé ẹ tó jẹ́ olórí àwọn Ẹ̀gbá nígbà náà ní jẹ́ Lámọdí yìí àwọn Ìbàdàn gbàgbọ́ pé ó máa ń ṣe àmì fún àwọn Ẹ̀gbá torí Ẹ̀gbá lòun ṣùgbọ́n ó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn Ìbàdàn nígbà ṣe gba òun àti Ẹ̀gẹ́ pọ̀ nìyẹn ẹ bá ń gbọ́ ìtẹ̀ Ẹ̀gẹ́ àti Lámọdí bí wàhálà ṣe wà láàrin wọn nìyẹn tí Lámọdí tó fi yìnbọn tó fi pa Ẹ̀gẹ́ ó yẹ pa Ẹ̀gẹ́ tán bí ìlú ṣe dàrú nìyẹn tó wá pa Lámọdí náà ìjàgbóró yìí ló wá lé àwọn Ẹ̀gbá kúrò ní Ìbàdàn tó fi wá lọ sí Abẹ́òkúta ní 1830 gbogbo àwọn tó wá jẹ́ Ẹ̀gbá bóyá Ẹ̀gbá Òkè Ọ̀nà ni Ẹ̀gbá Gbàgùrà Ẹ̀gbá gbogbo àwọn Ẹ̀gbá ó fi wá move lọ sí Abẹ́òkúta so Òkè Ọ̀nà yẹn Ìbíkúnlé ló wá occupy Òkè Ọ̀nà bẹ́ẹ̀ ló wá ní oko sí tó wá tún tulẹ̀ fún gbogbo àwọn ẹbí àti ará àtàwọn ọmọ ogun ẹ̀ tó wá tún fún wọn. ẹ ṣeun gan àgbà onítàn lórílẹ̀ inú mi dùn ẹ̀yin aráalé mo mọ̀ pé inú tí yín náà máa dùn wípé lónìí yìí tó tún múnú mi dùn ni wípé ẹni tí àgbà lálejò lónìí yìí wọ́n kàwé débi téèyàn ń kàdé wọ́n jẹ́ dókítà wọ́n tún mọ ìtàn báyìí ẹ wo ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ torí ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní nìyẹn ọmọ mi sì lọ ilé ẹ̀kọ́ kò sì gbọ́dọ̀ ṣe kíní kan kò sì gbọ́dọ̀ ṣe gbá kò gbọ́dọ̀ ṣàwo ibi gangan òun lẹ̀kọ́ wà òun náà la sì ti ń kọ́ ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí Dr. Abbas Gbọ́láhàn ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa iṣẹ́ yín gẹ́gẹ́ bí dókítà torí ẹ̀yin náà ti sọ pé dábàá ní ká mẹ́nu bà ìtàn báyìí. ẹ̀yin nǹkan tẹ̀ ń béèrè ọ̀rọ̀ ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ Òkè Ìbàdàn gan ẹ mọ díẹ̀ tó fi ń bọ Òkè Ìbàdàn. ṣé wọ́n ti sọ fún yín. wọ́n ti sọ fún mi rí ṣùgbọ́n tí mo bá ní àǹfààní láti tún gbọ́ màá tún gbọ́ torí ṣe mọ ẹlòmíṣẹ́ lè máa darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Òkè Ìbàdàn wọ́n wò wípé kí tẹ̀ lókè Ìbàdàn yìí gangan àǹfààní mi ló tún dé ẹ bá wa sọ fáwọn aráalé. nǹkan tí ìtàn tí ó sọ fún wa ni wípé ní ayé àtijọ́ nígbà tí àwọn Ìbàdàn tó máa ń ja ogun káàkiri wọ́n máa ń ja ogun lọ sékìtì lọ gbogbo ẹ̀ wọ́n ní tó máa ń kì Ìbíkúnlé wọ́n ní ara lọ ọlọ́hàn ló kọgùn sí yàrá ń jà bàbá Ògúnmọ́lá gbágun lójú bàbá Ṣípa ọlọ́ta lẹ́tù bàbá òsì Ìbàdàn wọ́n jà láti odidi Ìbàdàn wọ́n lọ sí Èkìtì wọ́n lọ kó wọn bẹ̀ gbogbo àwọn ìlú Ìjẹ̀ṣà yín kankan nígbà kan wọ́n wà tó yẹ pé tó bá ń lọ sógun wọn ráyè tètè kó àwọn Ìjẹ̀ṣà nítorí pé ìlú kan wà tán pé ní Òṣù yẹn ìyá kan wà ń bẹ̀ ó máa ń dín àkàrà wọ́n dẹ̀ ṣe ń dín àkàrà lóṣù náà dì sí ìyá kan máa ń dín àkàrà níbẹ̀ wọ́n wá rí i pé tí wọ́n bá ti fẹ́ wọ Iléṣà bíi pé kí nǹkan kan ṣàṣẹlẹ̀ ṣàwọn ò ní lè kó ogun ò ní lè wọbẹ̀ wọ́n á dífá láti wọ́n dífá wọ́n á ní pé ìyá kan ń bẹ ní Òṣù tó ń dín àkàrà pé òun ló ń fi ṣe oògùn gan tó jẹ́ pé àwọn Ìbàdàn wọn fi lé wọbẹ̀
àfi tó máa mú ìyá yẹn wọ́n á mú ìyá yẹn wọ́n á mú wá sí Ìbàdàn wọ́n á ní pé wọ́n gbọ́dọ̀ fi rúbọ sí ojúbọ ibi tí Lágelú ṣe pé Lágelú ló tẹ Ìbàdàn àkọ́kọ́ dó pé ibi tí wọ́n sin Lágelú sí ibẹ̀ ni tí wọ́n ti fi ìyá yẹn rúbọ wọ́n rò pé báwọn àwọn ṣe fẹ́ mọ ibi tí Lágelú tó tán sí àṣẹ Ìbàdàn Lágelú ti lọ nígbà tá à ń sọ yìí wọ́n á ní pé kán mú odidi màálù kan kán ṣiṣẹ́ sí lára tó máa ṣiṣẹ́ sí màálù yìí lára ibi tí màálù yìí bá wúlẹ̀ sí ibẹ̀ ni wọ́n sin Lágelú sí wọ́n fi mọ ojúbọ nìyẹn wọ́n á ní pé ìyá tí wọ́n mú yìí pé gbogbo àwọn ọkùnrin tó wà káàkiri wọ́n gbọ́dọ̀ mọ bá ìyá yìí sùn títí tí àìfi máa kú. kí ló dé. so lọ́sùn máa ń kọ́ ni pé òbò Sùlà ìbòkè òbò Sùlà ìbòkè. rédíò làwà. so ojúbọ yẹn ibẹ̀ ni wọ́n wá fi ìyá yẹn nígbà tí ó tó kú tán ibẹ̀ ni wọ́n ti wá fi rúbọ fún Òkè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lè kó àwọn Iléṣà. àbídì ẹ̀ ló fi jẹ́ wípé ọ̀pọ̀ àwọn orin táwọn kọ fún Òkè Ìbàdàn orin kọ́kọ́ máa bú mi kìnnìkìnnì kan kìnnì kan. ó rí i pé nǹkan tó pilẹ̀ wá ó ní ìyá yẹn tí wọ́n mú jẹ́ pé gbogbo àwọn ọmọ ogun kéékèèké wọ́n bá ìyá yẹn sùn títí tó fi kú. kìnnì kan ọlọ́pàá kìkì bẹ́líìtì kìnnì kan kìkì bẹ́líìtì ẹ ti ní ká má sọ̀rọ̀ kìnnì kan ọlọ́pàá kìkì bẹ́líìtì máa bú mi. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan àti ẹ̀yin aráalé òun náà lẹ́yìn náà tún ti rí gbọ́ lónìí lórí ètò Òkè Ìbàdàn ó wá ń sọ fún àwọn aráalé wípé ètò Òkè Ìbàdàn kì í kàn ṣe ètò lásán bá a ṣe ń kọ́gbọ́n là ń mọ̀ nípa ìrírí eléyìí tó fi ń fún àwa náà ní tó fi ń mú ọkàn wa le wípé a lè tẹ̀síwájú ní ipòkípò tí a bá àbára wa ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí Dr. Abbas Gbọ́láhàn tó ń jẹ́ Director Planning Research and Statistics Ministry of Health Ọ̀yọ́ State ẹ ṣeun gan. mo mẹ́nuba iṣẹ́ tẹ̀yàn láàyò kó tó di wípé a tún sọ̀rọ̀ nípa Òkè Ìbàdàn mo dẹ̀ mọ̀ wípé iṣẹ́ dókítà kò ń ṣe iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ lásán gbogbo iṣẹ́ náà ni a bọ̀wọ̀ fún gbogbo iṣẹ́ náà ni ó ní ìpèníjà títẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí dókítà akọ́ṣẹ́mọṣẹ́ kí lẹ rò pé ó máa ń jẹ́ ìpèníjà jù gẹ́gẹ́ bí dókítà tàbí nídìí iṣẹ́ ètò ìlera. níbi iṣẹ́ ètò ìlera ìpèníjà pọ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ ni òye tàbí pé kí ni nǹkan tí àwọn ará ìlú gan mọ̀ nípa ìlera wọn púpọ̀ nínú ará ìlú náà mọ̀ nípa ìlera wọn tó jẹ́ wípé tí nǹkan bá ń ṣe wọ́n ilé ìtújẹ kan tètè wá sí ilé ìwòsàn wọn á ti pẹ́ nílé débi pé ìgbà tí wọ́n bá máa wá kí ni yẹn gan á ti fẹ́ bọ́ sórí eléyìí sì tún fa nǹkan tó jẹ́ wípé èrò máa ń pọ̀ púpọ̀ jù ní ilé ìwòsàn nítorí pé kánípò kálukú mọ nǹkan tó yẹ kóun ṣe nǹkan tó yẹ kóun jẹ nǹkan tó yẹ kóun jẹ nǹkan tó yẹ kó sá fún tó ní kálukú ti mọ̀ tá à ń pè ní preventive medicine pé tó máa mọ̀ dáadáa ṣe mọ̀ kò ní sí oríṣi àwọn àìsàn míì tó máa gbé wá gẹ́gẹ́ bí mo ṣe sọ ìgbà táwọn ìbá máa wá sí ilé ìwòsàn nígbà míì gbogbo àti di bíi pé ká máa sáré káàkiri tó kọ́ jẹ́ ìkan nínú ìpèníjà ẹlẹ́ẹ̀kejì ni pé kẹ́rí ètò ìlera ó pín sí yẹ́lẹyẹ̀lẹ débi wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lóòótọ́ a ní wọn tó pọ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn náà ti kúrò nítorí pé táǹpé ní jápa wọ́n ti kúrò so àwọn elétò ìlera gan kò tó láti lè ráyè ṣe iṣẹ́ fún nǹkan tá a fẹ́ kàn ṣe nítorí pé gẹ́gẹ́ bí nǹkan tí WHO ṣe tán sọ pé 1 doctor to 600 patients kò lè ṣeé ṣe ní ọ̀dọ̀ wa níbí báyìí nítorí pé doctors tó wà nílẹ̀ 600 gan ṣé kò pọ̀ ni. ṣé mọ̀ kò ṣe pé kò pọ̀ bẹ̀tẹ̀tẹ̀ bá wò ó wípé ìdíwó fún ọdún ọdún kan nísìnyí jẹ́ pé èèyàn 600 ní doctor kan máa rí ṣé mọ̀ pé kò ní gún lára púpọ̀ ṣẹ́gẹ́dì ó lè má tó bẹ́ẹ̀ gan ṣẹ́gẹ́dì sí bẹ̀ níbí báyìí doctor kan fún thousands of patients ni so kò sí bí doctor yẹn lè ṣe fẹ́ ráyè láti ṣiṣẹ́ tó tọ́ so gbórùn kan báyìí òun ni ìpèníjà tó wà pẹ̀lú ètò ìlera. ṣùgbọ́n kó tó di wípé orílẹ̀-èdè Nàìjíríà dà báyìí tó ti dá bí a ṣe wà yìí tó yẹ pé kò tíì sí Japa syndrome kí lẹ lè rí tọ́ka sí wípé ó ń jẹ́ ìpèníjà náà nígbà náà. nígbà náà nǹkan tó tún jẹ́ ìpèníjà ni pé ṣe rí out of pocket expenditure àwọn èèyàn wa ṣe rí
ká ní pé insurance à ń ṣe dáadáa ní Nàìjíríà adójútòfò tá à ń ṣe tó ní kálukú tó ti ní adójútòfò ẹ̀ tó ń ṣe kò ní jẹ́ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn ọwọ́ ẹ̀ ló ti máa mú owó láti máa fi ṣe ìtọ́jú so eléyìí gan wàhálà nítorí pé kò sẹ́ni tó máa ń pa owó àìsàn sílé so tí kò dẹ̀ sí owó tí àìsàn ń ṣe tí kò sí owó tó fẹ́ lọ sí hospital so ìṣẹ́ àbí kó má sí owó poverty wà lára àwọn wàhálà tá a ní nípa ètò ìlera àti pé gan ètò dókítà gan kò tó then àwọn oògùn tó dẹ̀ tún wà náà gan nǹkan ti gbówó lórí gan débi pé àwọn èèyàn gan wọn ò lè afford láti lè ṣe ètò ìlera tó tọ́ fún ara wọn tó gbólé yìí àmì. ẹ ṣeun gan ṣùgbọ́n gẹ́gẹ́ bí dókítà ǹjẹ́ ní ẹ̀ka àpọ́nlé ìtẹ̀ èèyàn láàyò torí a rí àwọn ẹlòmíì tó yẹ pé surgeon ni wọ́n a rí àwọn ẹlòmíì tó ń jẹ́ pediatrics ṣé mo gbà àwọn ẹlòmíì jẹ́ ti eléyín àwọn ẹlòmíì jẹ́ ti àwọn tó ń tọ́jú obìnrin bẹ́ẹ̀ yẹn gynae èwo gangan lẹ́yìn yàn láàyò. eléyìí tèmi yẹn láàyò ní tá à ń pè ní ètò ní ṣe pẹ̀lú policy and health system strengthening. àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀. torí pé ìgbà tèmi fẹ́ ṣe postgraduate tèmi masters lórí public administration ni so mo wá specialize lórí public health administration ṣẹ́gẹ́ nísìn ṣe mọ̀ public health ó pín oríṣiríṣi àwọn míì ṣe infection control kankan eléyìí tí tó tèmi ṣe kíní jù púpọ̀ ẹ̀ ó ní nípa human resources for health that is yẹ bí àwọn èèyàn tí a máa gbà síbi iṣẹ́ tí doctor nurse nǹkan kan tó ṣe máa pọ̀ tó that's human resources torí ẹ̀gbà tó ṣe masters in public administration tó ṣe wá lọ ṣe masters in public health administration ṣẹ́gẹ́ dín sí yìí ní time kan wà tó yẹ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mi báyìí ìgbà yẹn mo lọ sí US tí mo lọ ṣe epidemiology that is kọ́lọ́dúnkọ́ ló kọ́ ẹ̀. ṣé àwọn àrùn oríṣi àwọn àrùn tó ń tàn kálẹ̀ káàkiri ṣẹ́gẹ́dì bá ṣe máa lè àjàkálẹ̀ àrùn bí covid nísìn bí lassa fever ebola oríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn ṣẹ́gẹ́dì nísìn international applied epidemiology ni mo lọ ṣe ní Atlanta nígbà yẹn lẹ́yìn ìgbà tí mo dé mo change gear sí public health administration. ó dà pé public health ni ó dà pé ó ń tà Nàìjíríà ní bóyá káàkiri gbogbo àgbáyé torí ẹ bá rí alóhùn ṣe public health. oríṣiríṣi ló wà ní public health àwọn mìíràn tó lọ ṣe residency ní public health tó yẹ public health consultant yẹn yàtọ̀ ṣẹ́gẹ́dì sí my own is health policy and system strengthening ó yàtọ̀ sí public health consultancy. ẹ̀yin náà lè máa ń wà níbi àwọn adójútòfò lẹ́ka ètò ìlera bíi NHIS HMO. anything tó ní nǹkan ṣe pẹ̀lú wípé bí a ṣe máa ṣe òfin tó ní ṣe pẹ̀lú ètò ìlera tí ó sì rọ̀ wá lọ́rùn. tá a fi ràn wá lọ́rùn ṣe tí yẹn sìn láti ṣe àwọn oríṣiríṣi òfin tó yẹ pé tá a bá ṣe àwọn policy tó yẹ pé tá a bá ṣe ó máa jẹ́ kí ètò ìlera kó gún régé a gbọ́dọ̀ mọ̀ pé nílé ìwòsàn báyìí iye èèyàn mélòó ló yẹ kó wà níbẹ̀ tó jẹ́ doctor èèyàn nurses mélòó ló yẹ kó wà níbẹ̀ kí ni àwọn òfin tá a lè ṣe tó jẹ́ wípé á lè jẹ́ kí ètò ìlera kó máa lọ déédéé ní àwọn ilé ìwòsàn. ẹ kú iṣẹ́ takuntakun a sì rí wípé ẹ̀ ń gbìyànjú náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtẹ̀gàn ní ẹ̀ àwa náà lọ káàkiri a sì rí wípé Ọlọ́run á túbọ̀ máa ròyìn lágbára sí i ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní alternative medicine kí lẹ lè bá wa sọ nípa ẹ̀. Well, alternative medicine ó depend lórí bàbá ṣe wò ó ọ̀nà méjì ni àwọn kan wà tó jẹ́ wípé bí acupuncture nǹkan kan tó yẹ pé àwọn Nigeria Medical and Dental Council tó yẹ pé wọ́n regulate wọn àwọn kan wà tó yẹ pé àwọn traditional medicine traditional medicine bẹ́ẹ̀ ni traditional medicine well nǹkan tẹ́mi lè sọ nípa ẹ̀ ni pé problem tó kọ́kọ́ wà pẹ̀lú traditional medicine ni pé regulation yẹn ò tí ì tó fún traditional medicine oníkálukú irú èmi ń sìn báyìí jẹ́ kó ọmọ ilé balógun ìdíkú lè ní. gbogbo ibi tí mò ń lọ náà nù. tí bá ní pé ìyá gẹ́gẹ́ a fẹ́ máa ṣe traditional medicine kò sẹ́ni tó lè bomi sí i ṣé yín sìn ṣé bí kí n jẹ ewé kí n jẹ gbòóni bẹ́ẹ̀ ǹjẹ́ mo ní ìmọ̀ tó nípa ẹ̀ ṣẹ́gẹ́dì ń sìn so débi wípé ní traditional medicine àwọn kan mìíràn tó tún wà bẹ́ẹ̀ ẹ̀rí tó yẹ pé gbàtẹ́ fẹ́ sọ̀rọ̀ ń sìn láwọn doctors kan wà tó wà ní pé èèyàn fẹ́ bímọ doctor kan wà tó yẹ pé bóyá èèyàn ní tẹ gbogbo fẹsẹ̀ dá nǹkan pọ̀ oríṣiríṣi
area ni ó Wọ́n wà. wà ẹni traditional medicine kò fi bẹ́ẹ̀ sí nǹkan tí korúkọ ẹ̀yẹn débi wípé ẹnìkan sọ fún yín sìn pé àgbo tóun ṣe yìí o ó ń kí ọ anemia ó ń kí ọ jẹ̀díjẹ̀dí ó ń kí ọ hypertension the same àgbo ṣẹ́gẹ́dì adẹ́mọ̀ wípé anemia àti jẹ̀díjẹ̀dí different thing ni wọ́n so kò tí ì sí pé ó yẹ kí wọ́n regulate ẹ̀ ṣẹ́gẹ́dì kó jẹ́ wípé ẹni tó yẹ pé òkè o ó fẹ́ ṣe àgbo ibà nísìnyí ó ti lọ ṣe oríṣi àyẹ̀wò sí torí nǹkan ti lọ ju pé kákan nípa àkànjá ewé kan ajá kíní kan à ń lò oríṣi àwọn nǹkan míì ló wà nínú àwọn ewé yìí tó yẹ pé ó lè ṣiṣẹ́ fún nǹkan tí a fẹ́ kó ṣe yẹ kó tó wá ṣe ìjàmbá míì sínú ara so wọ́n gbọ́dọ̀ ti ṣe ìwádìí nínú ẹ̀ ṣẹ̀gẹ̀ láti mọ̀ pé àwọn nǹkan tí wọ́n tà ń lò yìí kí ni àwọn nǹkan míì tó tún lè ṣẹlẹ̀ téèyàn bá lò ó kí ni òdí wọn nǹkan téèyàn lè lò àwọn kan tí ń tẹ̀ nínú àti rí àwọn tó ń ṣe capsule tó ń ṣe tablet but ìwádìí sì ní láti lọ dáadáa èkejì ni pé àwọn nǹkan kan wà tó yẹ pé a ti combine pọ̀ spiritualism àti traditional medicine ẹ ká mọ̀ pé ó yàtọ̀ síra wọn in sense pé ẹni tó wá sí tó ní àìsàn tó lọ sọ́dọ̀ ẹnìkan tẹni ẹ wá ní pé ẹnìkan ló ń ṣe ẹ kàn lọ pa ẹran kàn lọ pa kọtí porúkọ ẹ gẹ́gẹ́ ní sẹ́yìn pé yẹn ti yàtọ̀ sí traditional medicine so traditional medicine kan tó máa separate from those spiritual something gẹ́gẹ́ ní sìn tẹ́mọ̀ at least àti àwọn olúmi náà lágbàáyé tó yẹ pé traditional medicine wọ́n develop ẹ̀ dáadáa tó dẹ̀ ń rí oríṣi owó nínú ẹ̀ òótọ́ tó tún máa fòótọ́ ṣe. ẹ ṣeun gan eléyìí tẹ́ sọ yìí àtẹni pé káàkiri àgbáyé òun náà ni yóò lead sí ìbéèrè mi lè tó tẹ̀lé ẹ jẹ́ ká wo China ẹ jẹ́ ká wo India a rí wípé ọ̀pọ̀ nínú àwọn oògùn wọn là ń rí wípé látara ohun ìbílẹ̀ wọn bóyá ewé bíi àwọn bíi àlùbọ́sà wọn bíi áyù kankan láti rí tí wọ́n ti ń ṣe àwọn oògùn yìí tó fi jẹ́ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà náà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tá à ń rà yálà kó wá láti India àbí ṣe Indonesia àbí nǹkan kan a ṣàrí pé ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ sì ni àtàrà àwọn nǹkan ìbílẹ̀ wọn náà láti ń rí tí wọ́n fi ń ṣe ǹjẹ́ àwọn àgbékalẹ̀ kankan wà Nàìjíríà bóyá research àbí nǹkan kan tó jẹ́ pé ẹ ní ibùdó kan tó jẹ́ pé bóyá ewúro ni o bóyá efinrin ni o tá a mọ̀ wípé àkíní ló ń ṣe tó fi jẹ́ pé a fi ṣe níbi ti òyìnbó náà irú eléyìí tẹ́ sọ yìí tẹ́ pé kò ní eléyìí tá a fẹ́ fi fọ orí fífọ́ kò ní lọ bá inú rírun ǹjẹ́ àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ ní ẹ̀ka ìlera. bẹ́ẹ̀ ni fàtẹ́ bá dé University of Ibadan ẹ máa rí the whole of department ẹ̀ka tó yẹ pé gbogbo nǹkan báyìí ló ń ṣe bí ewé egbò kankan ó ló ń ṣiṣẹ́ lé lórí ìgbà tí a rí tí COVID wà a ṣe oríṣiríṣi ìpàdé pẹ̀lú àwọn èèyàn wa tó ń ṣe ewé àti egbò kankan ṣùgbọ́n púpọ̀ nínú wọn bẹ́ẹ̀ nítorí ìbẹ̀rù àbí nǹkan ṣe mọ̀ tí ẹ bá ka ìwé oògùn táwọn òyìnbó bá ń lò sí wọn á kọ nǹkan tí ó wà nínú ẹ̀ sílẹ̀ láti mọ̀ àwọn èèyàn owó rẹ̀ dí láti fi ìgbólé náà sílẹ̀ mo ń sọ fún yín. wọn ò fẹ́ káṣírí tú pé káwọn ẹlòmíì má lọ máa lò kíní wọn so irú yẹn náà ṣe wọn pé kánípẹ́ tó yẹ pé wọ́n bọ́ síta náà lọ sí University of Ibadan tí mo sọ yẹn sí kán lè jẹ́ kán subject gbogbo àwọn nǹkan wọn tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ṣe test wọ́n lè sorúkọ nǹkan tí wọ́n ń lò bẹ́ẹ̀ jẹ́ rí pé púpọ̀ nínú wọn ìdá kan máa yọjú ọ̀rọ̀ tó máa yọjú gan kán máa tún máa fi àwọn nǹkan kan pamọ́ so àwọn tó wà níbẹ̀ yẹn àwọn olùkọ́ tó wà níbẹ̀ yẹn náà ṣẹ̀ṣẹ̀ máa ń lọ ṣe ìwádìí fún ara wọn gbà míì láti wò pé kí ni wọ́n lè ṣe láti fi wo àìsàn kan àwọn èèyàn wa wọn ò jáde síta ṣẹ́gẹ́dì sí láti ṣe òótọ́ láti sọ wípé nǹkan yìí báyìí pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní tó máa rẹ́dì àwọn èèyàn wà ní kíní tó lè ṣiṣẹ́ pẹ̀lú wọn dáadáa. ẹ ṣeun kan ṣùgbọ́n ṣé nǹkan kò kọ yín lóminú lóde òní òun náà ni bí a ṣe ń rí oríṣiríṣi àwọn ṣé àgbo ni kí n pè é tí wọ́n rọ sínú ke tí tá sì rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé wọ́n ti fi NAFDAC wọ́n ti fi òǹtẹ̀ lù ú ẹ̀yin tẹ́ jẹ́ bí dókítà ẹ̀yin tẹ́ jẹ́ dókítà ìmọ̀jẹ̀ ní kí ni tẹ́ jẹ́ bí dókítà ẹ̀yin tẹ́ jẹ́ dókítà ṣé kò kọ́ yín lóminú wípé ìgbà tábà fi rí bí ọdún mélòó ní ìsìn ṣé nǹkan tá à ń sọ nípa ètò ìlera ṣé kò tún ní burú sí i. alákọ̀ọ́kọ́ ni pé nítorí pé kò sí ìmọ̀ púpọ̀ tó fún àwọn èèyàn wa tí NAFDAC tó máa gbé nǹkan kan lọ sọ́dọ̀ NAFDAC láti lọ ṣe àyẹ̀wò tí NAFDAC fún wọn ní nọ́mbà ìyẹn ò fún wọn ní
certificate bíi ìwé ẹ̀rí wípé nǹkan yẹn o ó ń ṣiṣẹ́ fún nǹkan tó ń ṣe ni pé wọ́n register oògùn yẹn ní NAFDAC ṣẹ́gẹ́dì ń sìn eléyìí tó gbé lọ yẹn wọ́n register ẹ̀ ní NAFDAC kó wá sọ wípé oògùn yẹn o àwọn kan ní NAFDAC kò ní kọ́ síbẹ̀ wípé ó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí ó ṣe bẹ́ẹ̀ bí ó ṣe pé wọ́n fi oògùn yìí wọ́n forúkọ ẹ̀ sílẹ̀ wọ́n fi register bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá gba registration yẹn wọ́n wá fi sí gbogbo oògùn tí wọ́n ń tà ṣẹ́gẹ́ ní sìn tó yẹ pé ìwádìí jẹ́ pọ̀ tó yẹ ẹni sìn báyìí lọ́wọ́lọ́wọ́ ń sìn bá ṣe ń sọ yìí ẹ bá dé UCH àwọn àìsàn kidney ó pọ̀ ń sìn nítorí pé gbogbo àwọn oríṣi àwọn oògùn tí àwọn èèyàn tí wọ́n ń lò tí kò sí ìwádìí tó tọ́ nínú ẹ̀ òun ló pọ̀ jù nínú wọn oògùn àṣìlò ẹlògùn ilé ẹlògùn kan ohun tó tẹ̀ tó burú jù sí ni pé wọ́n á tún ṣe ní nǹkan sínú ike wọ́n á ní pé ẹni tó bá lò ó á jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ̀ gbogbo àwọn yìí náà mò ń sọ. gbogbo ẹ̀ náà ó wà ń bẹ́ẹ̀ nítorí pé nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ní pé kí nǹkan ọkùnrin kó fi le ṣé wọ́n ti ṣe ìwádìí wípé lẹ́yìn nǹkan tí ẹni kó ṣe yẹn ṣé kò sí nǹkan míì tó máa ṣe lára ẹni yẹn ìyẹn ni ìyàtọ̀ tó wà nínú oògùn tòyìnbó tí ẹ rí i pé nígbà kan wà tá à ń lo chloroquine láti fi treat malaria ẹni tó bá yún lára wọ́n á sọ fún nǹkan tó máa ṣe wọ́n á sọ fún nǹkan tó máa ṣe ẹlòmíì oògùn míì wà tó yẹ pé wọ́n á ní pé ọmọ kékeré tó bá jẹ́ iye ọdún báyìí kò gbọ́dọ̀ lò ó irú tetracycline sí wọ́n á ní pé lóyún ò gbọ́dọ̀ lò ó ọmọ kékeré tó ń ṣe grow tó ṣe kò gbọ́dọ̀ lò ó ẹ̀kọ́ tó bá lò ó á kọ́lọ̀ ìyẹn ṣẹ́gẹ́ ní sí nítorí pé wọ́n ti ṣe oríṣiríṣi ìwádìí ṣe pé tetracycline yẹn kò ṣe pé kò ṣiṣẹ́ tí wọ́n ní kó ṣe ṣùgbọ́n ní àwọn nǹkan míì tó lè ṣe fún ẹni tó bá lò ó so ìwádìí gbọ́dọ̀ lọ dáadáa lórí àwọn oògùn yìí kó tó di wípé wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní lò ó káàkiri àwọn olòdì sí ṣẹ́gẹ́ ní sìn tíjọba bá ti ìjọba ní traditional medicine council ṣẹ́gẹ́ ní sìn so kò sí problem bẹ̀bẹ̀ tí wọ́n try láti regulate kan ṣe oríṣiríṣi nǹkan láti lè ṣe àtòsí. ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sẹ́yìn ara lé àlejò mi lónìí lórí ètò Òkè Ìbàdàn àwọn náà ni Dr. Abbas Gbọ́láhàn tí wọ́n jẹ́ balógun Òkè Ọ̀nà Ìbíkúnlé inú mi dùn wípé gbogbo ohun tí àbí wọ́n léèrè òun náà ni wọ́n ń bá wa fọ́ sí wẹ́wẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó sì jẹ́ wípé gbogbo ohun tí a nílò láti mọ̀ òun náà ni wọ́n ń gbìyànjú láti sọ fún wa ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ mẹ́nuba epidemiology èyí ni tó ní ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn ẹ jẹ́ kí yín wípé ẹ kú iṣẹ́ takuntakun lásìkò COVID-19 àní rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin gẹ́gẹ́ bí ara àwọn tí wọ́n léwájú lásìkò náà kí ni ẹ lè sọ gẹ́gẹ́ bí ìrírí yín lásìkò COVID-19. alákọ̀ọ́kọ́ náà yes ṣáyìn ò ní ṣá. alákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ máa kí gómìnà wa Ọlájùlọ Engineer Olúwaṣeyì Mákindé nítorí pé ní àsìkò COVID-19 àwọn gangan ló léwájú àwọn náà lead ẹ̀ pé ókè o ní Ọ̀yọ́ State o oríṣiríṣi àwọn nǹkan la ṣe ní Ọ̀yọ́ State ní àsìkò COVID-19 tó yẹ pé àwọn other states àti federal gan wọ́n copy Ọ̀yọ́ State jẹ́gẹ́dì sí tí ó ká kọ́ dúpẹ́ ní ọwọ́ wọn ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú COVID-19 ó ní wípé nítorí pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ ní àsìkò tiwa ìrí this century bóyá láyé àtijọ́ láyé ìgbà tán ní àwọn pulse disease I mean all those small pulse nǹkan kan all those disease wọ́n lè ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ní àsìkò tiwa yìí àti ní irú eléyìí tó dàbí COVID-19 so ó kọ́kọ́ bá wa lójijì nítorí pé nǹkan tí èèyàn ò mọ̀ oríṣiríṣi theory ló ń kálukú ń sọ nípa ẹ̀ COVID-19 nǹkan báyìí ló ń fà á COVID-19 eléyìí nítorí pé kò àti ìrírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí tí ìyẹn kọ́kọ́ jẹ́ number one problem ta ní. ẹlẹ́ẹ̀kejì ni wípé COVID-19 ṣe mọ̀ àwọn àìsàn míì wà tó yẹ pé bóyá tá a bá fara kànyàn ní epidemiology ló máa ní ṣẹ́gẹ́dì for instance Ebola ẹni tó bá fara kan ẹni tó ní Ebola ọ̀ tó rí nǹkan tó jáde látara Ebola tó kàn lára ló máa ní Ebola bẹ́ẹ̀ ni àmì droplet nǹkan tó bá wá lára ẹni tó ní Ebola ẹnìkan fara kan bóyá ẹnìyẹn dìmọ̀ra wọn ẹnìyẹn ṣe kíní kan síra wọn ló máa ní Ebola bẹ́ẹ̀ COVID-19 àìsàn táwọn èèyàn ń kó lára afẹ́fẹ́ jẹ́ pé tẹ́nìkan bá fúnkọ́ ọ̀ tó bá sín ṣẹ́gẹ́dì ń sìn báyìí so ó yẹn easy láti ti spread unlike other ones bí even Lassa fever àmì mo rántí pé ìgbà tá a ṣe ní Lassa fever ní Ọ̀yọ́ State
the first time tá a kọ́ máa ní mo wà lára wọn tí a kọ́ ṣe ìwádìí nípa Lassa fever nígbà tá a ní Ọ̀yọ́ state a dẹ̀ mọ̀ wípé tá a bá wọ gown tá a wọ everything tá a lọ ṣe kí ẹ̀rù kí n báyàn púpọ̀ tí yóò bá ti touch bẹ́ẹ̀ kí lórúkọ ẹ̀ COVID-19 ṣe mọ̀ ẹni tó sín lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé o mọ̀ pé bóyá ó ní ṣẹ́gẹ́dì sí ènìyàn ti kó another wàhálà tuntun wà pẹ̀lú ẹ̀gbá yẹn ni pé àwọn àpẹẹrẹ tí èèyàn máa ń ní tó bá ní COVID-19 ó jọ àwọn àìsàn yòókù ẹlòmíà fi pé malaria ló ní ẹlòmíà ní pé bóyá wọn kàn ní ikọ́ lásán àbí kí lórúkọ ẹ̀ ní níwà á ti máa ṣe oríṣiríṣi ọṣẹ ní ara èyí ló fà á tó yẹ pé ó wá ti tọrọ ń fọ́n káàkiri débi kó pọ̀ gan tí àní ní ẹ̀dá dúpẹ́ púpọ̀ ní Ọ̀yọ́ State pé pẹ̀lú àtìlẹ́yìn gómìnà wa a rí i pé ọṣẹ tó ṣe ní Ọ̀yọ́ State kò dàbí àwọn yòókù. ẹ ṣeun gan ìbéèrè yìí òun náà ni ó fi jọ ìwé kan eléyìí tẹ́ kọ lórí COVID-19 tẹ́ pè ní Epidemiology of Coronavirus Disease 2019 COVID-19 Outbreak Cases in Oyo State Southwest Nigeria òun náà lẹ ti bá wa mẹ́nubà ṣùgbọ́n nìkan tí ẹ kọ eléyìí tí á wù mí kí ẹ bá wa sọ òun náà sì ni ó ní ṣe pẹ̀lú àwọn elétò ìlera lásìkò COVID-19 a cross-sectional study on Oyo State health care workers' knowledge, attitude and practice regarding coronavirus disease. Èyí ni pé ìhùwàsí àwọn òṣìṣẹ́ elétò ìlera lásìkò yìí kí ni ẹ rí gbàjọ nígbà náà ṣé àwọn èèyàn yín tí wọ́n fara gbà ṣé wọ́n pọ̀ jù kí ni ìrírí tiwọn náà kí ni attitude wọn ṣe sí wọn. ó mi pé ẹ ti lọ Google ẹ ti lọ wo Google research tá a ṣe okay thank you very much. well ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí o sọ fún yín pé COVID-19 ó jẹ́ nǹkan tó yẹ pé ó bá a lójijì àwọn elétò ìlera dẹ̀ ní ṣe mà àwa ní ajẹ́pẹ́ni tó máa kọ́kọ́ fàyà kó ẹni tó bá ní COVID-19 a jẹ́ rí pé àwọn èèyàn gangan wọn ò ní ìmọ̀ tó pé lórí ìrírí lórí COVID-19 so ìyẹn ló fà á tó yẹ pé ẹlòmíì wà tó yẹ pé ní hospital ṣe mọ̀ àwọn kankan wà tó yẹ pé tá à ń pè ní infection prevention control ṣẹ́gẹ́ ni tó yẹ pé tí wọ́n bá dé hospital ó yẹ kí ẹni tí ó jẹ́ ẹni tó máa tọ́jú aláìwòsàn kó ṣe infection control ó yẹ kó lo glove kó dáàbò bo ara ẹ̀ kó tó di wípé ó rí ẹni tó ń ṣe àìsàn ṣùgbọ́n nígbà yẹn a rí wípé most people really mọ wàhálà yẹn bó ṣe pọ̀ tó ẹlòmíì wà tó yẹ pé torí àánú tó ní fún patient tó kàn gbé patient bọ̀ ṣẹ́gẹ́dì bóyá accident victim ni ó bá nǹkan kan ní o ṣe mọ̀ ó lè má wọ glove gan ó ti assist wọn láti gbé láti bẹ̀ oríṣiríṣi àrùn òní àwọn náà láṣẹ ní pé ó yẹ kọ́kọ́ tẹ̀ kọ́ ṣe ìwádìí náà pé kí ni ìmọ̀ tí àwọn yẹn ní so that a lè mọ ọ̀nà láti lè ṣe training fún wọn so that wọ́n á lè mọ̀ wípé nǹkan tó yẹ káwọn ṣe lélẹ̀ nǹkan tó yẹ káwọn ṣe lélẹ̀ nínú hospital lásìkò tá a ní COVID-19. ẹ ṣeun gan ẹ kú iṣẹ́ takuntakun mo sì mọ̀ wípé lásìkò náà ẹ̀yin náà gbìyànjú bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ìlera pátápátá a lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu torí àwa náà láǹfààní láti máa lọ káàkiri lásìkò COVID-19 nǹkan kan ti ṣẹlẹ̀ nígbà náà tó pa mí lẹ́rìn gan mo rántí pé nígbà náà ẹni tó jẹ́ alákòóso fún ètò ìròyìn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá Ọlátúbọ̀sún wọ́n wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́ nígbà náà mo ṣe interview fún wọn wọ́n wá sórí ètò mi ìgbà tí bóyá bí ọjọ́ kejì ni mo wá ń gbọ́ pé wọ́n ní COVID-19 mo dẹ̀ ṣe bí méjì nígbà náà ni mo bá ní yé wàhálà ti dé mo ní tó bá ti ẹ̀mí mi kò sí wàhálà àwọn ọmọ kéékèèké tí mo ní wọ́n á pe àǹtí mi kan tí wọ́n wà ní iléeṣẹ́ wọn ní ẹjọ́ ṣòótọ́ ni ṣé wọ́n ní ọ̀gá ní kiri wọ́n ní òótọ́ ni o kí ló fẹ́ ṣe àwọn náà bá tún dẹ́rù bà mí mo bá ní Ọlọ́run ṣàánú mi gbogbo nǹkan tó bá ti bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kàtà bí mo ṣe bẹ̀rẹ̀. ara fún ìta ní pẹ̀lú COVID-19 nìyẹn ìbẹ̀rù then rumor kíni kan kíni kan ariwo gbogbo ẹ̀ kankan náà yẹn tún pọ̀ lára nǹkan. rumor yẹn gan báwo lẹ ṣe manage ẹ̀ toró pọ̀ gan lásìkò COVID-19 báwo lẹ ṣe manage ẹ̀. pẹ̀lú àtìlẹ́yìn pẹ̀lú àwọn elétò àti tracing àbí kí lẹ tún pè contact tracing ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó wà nínú epidemiology ni wípé public health generally ni pé public health ń deal pẹ̀lú population health whereas àwọn tó yẹ pé ń sìn báyìí pé gynecologist ń sìn
ó máa ṣe operation fún patient bá ṣe operation tán ṣe kó ti parí pẹ̀lú ẹni tó fẹ́ bímọ ṣùgbọ́n public health tí ẹnìkan bá ní covid ní àwọn wípé ìyá ṣe contact tracing ọ̀nà búlẹ̀ ní ẹ ti gbà kí làwọn tó ti fara kàn kí làwọn èèyàn tó ti wà pẹ̀lú ẹ̀ ṣẹ́gẹ́dì nísìnyí ìyẹn ni à ń ṣe contact tracing so that a lè mọ ibi tí kíní ẹ ti bẹ̀rẹ̀ so that ẹni tí tó ti fara kan ẹni yẹn tí kò mọ̀ pé òun ní wọ́n á lè ṣe test fóònù náà tí ò bá tí ì ní wọ́n mọ̀ tó bá dẹ̀ ti ní a lè ṣe ìtọ́jú ẹ̀ so pẹ̀lú mídíà àwọn oríṣiríṣi ìkíni tó ń ìròyìn tó ń lọ láti rí wípé a la àwọn èèyàn lọ́yẹ̀ lórí COVID-19. ẹ kú iṣẹ́ mo mọ̀ wípé kò rọrùn ná lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ilé ètò Òkè Ìbàdàn ó ti ń lọ sí ibi àná èyí ni pé a ti ń kásẹ̀ rẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àlejò wa àwọn náà ni Dr. Abbas Gbọ́láhàn tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka tó ń ṣe ààtò nípa ṣíṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àkọsílẹ̀ níléeṣẹ́ elétò ìlera ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà tún ni Balógun Òkèọ̀nà Ìbíkúnlé ẹ̀yin náà tún ni Mọ́gàjí Oyèdèjì Ìbíkúnlé ẹ sọ lẹ́ẹ̀kan wípé ẹ ní Mọ́gàjí tó jẹ́ overall. Bẹ́ẹ̀ni ẹni pé nílé Ìbíkúnlé ọmọ pọ̀ gan gbàtàn béèrè pé ìyàwó mélòó gan tẹ ní ọkùnrin mọ́kànlá ní Ìbíkúnlé bí igun tó ṣe pé ọmọkùnrin mọ́kànlá igun mọ́kànlá ṣe bí igun ṣe báwọn ọkùnrin ni ó dúró fún. mi pé ṣe ń pé igun tó yẹ pé ìyàwó kọ àwọn ìyàwó mi wà tó yẹ pé obìnrin nìkan náà bí. ó náà ni mò ń sọ. igun yẹn mi pé ọmọkùnrin tó jẹ́ pé nínú igun kọ̀ọ̀kan ṣe ń sìn fún àpẹẹrẹ ń sìn eléyìí ìyàwó mẹ́fà ń sìn tó yẹ pé ọkùnrin 20 ṣùgbọ́n nínú igun kọ̀ọ̀kan a ní ọkùnrin kọ̀ọ̀kan tó máa jẹ́ olórí igun yẹn so igun tó wà nílé Ìbíkúnlé igun mọ́kànlá ni gẹ́gẹ́ bí o ṣe sọ ṣùgbọ́n ló ti kù mẹ́wàá wá ti kù mẹ́wàá báyìí sí ṣùgbọ́n nínú ilé Ìbíkúnlé lóòótọ́ a ní mọ́gàjì fún igun kọ̀ọ̀kan ní nǹkan táwọn bàbá wa dẹ̀ fi ṣe léyìí ni wípé ṣé igun kọ̀ọ̀kan nínú ilé Ìbíkúnlé wọ́n lè jẹ mọ́gàjì lọ́dọ̀ Olúbàdàn bẹ́ẹ̀ ni ibi tí a pọ̀ dé nílé Ìbíkúnlé ṣùgbọ́n kó bá sí wàhálà tàbí ìjà àbí nǹkan kan láti sọ wípé ókè o igun kọ̀ọ̀kan kó kàn ní mọ́gàjì títí ẹ̀ ṣùgbọ́n àwọn mọ́gàjì yẹn wá ní bó ṣe ń tò tẹ̀léra wọn tó ẹni tí ó bá kàn olú máa jẹ́ ẹyọ kan tí Olúbàdàn tí ó máa promote. ẹ̀yin náà dàbí pẹ́ǹjoyè Olúbàdàn ẹ wá fi ṣe mí. bẹ́ẹ̀ bó ṣe nílé Ìbíkúnlé nìyẹn tó kò lè síjà kò lè sí kankan pé ẹnìkan sọ pé òun ní mọ́gàjì kan ẹnìkan ní ìrọ̀ kò lè síbẹ̀ torí àti mọ̀ wípé lágbájá báyìí igun báyìí ló kàn lẹ́yìn igun ilé ló kàn tí ó ti yẹ wa so ẹni tó jẹ́ olórí fún gbogbo wa oní Rear Admiral Adétòkunbọ̀ Akíntọ́lá Ìbíkúnlé àwọn ní Òótà Balógun ti ilẹ̀ Ìbàdàn lónìí yìí so wọ́n wá ní àwọn bíi ọmọlẹ́gbẹ̀ẹ́ àwọn ní àwọn mọ́gàjí yòókù tó ń bá wọn ṣe bí ìgbìmọ̀ wọn dẹ́yìn nínú àwọn mọ́gàjí kọ̀ọ̀kan yìí náà ó tún wá lọ ń jẹ baálẹ̀ Balógun káàkiri àtàwọn ọmọ Ìbíkúnlé míì náà tí gbogbo ibi tí ilẹ̀ Ìbíkúnlé tó bá wà. ẹ̀yin báyìí wá ní mọ́gàjí fún igun Oyèdèjì Ìbíkúnlé mọ́gàjí igun Oyèdèjì Ìbíkúnlé oyè. ṣé ẹ̀yin tẹ́ wá jẹ́ igun ní igun ṣé ẹ ní agboolé tí ní lọ́tọ̀ọ̀tọ̀ ni. agboolé Ìbíkúnlé náà ni ṣùgbọ́n òǹkálukú ní ọ̀dẹ tiẹ̀ òǹkálukú ní àwọn èèyàn tó wà ní igun tiẹ̀ in fact ẹni tó jẹ́ olórí wa ara nǹkan tó máa níbi ìjọ jẹ́ẹ̀dógún sí náà ìsọfúnra pé ǹjẹ́ a ṣe ń ṣe ìpàdé pẹ̀lú àwọn igun tiwa torí pé kò lè sí kí mọ́gàjì kojú wọn tó gbogbo igun tó ti yẹ wá ń sìn so igun kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa ṣe ìpàdé pẹ̀lú àwọn igun tiẹ̀ láti bá ti wá ní ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ mọ́gàjì àgbà a lè sọ wọn pé nígun tèmi o ẹni tó jẹ́ ìmọ̀ sọ oníkálukú ló ní ọ̀dẹ tiẹ̀ nílé Ìbíkúnlé bẹ́ẹ̀ ni. mo gbọ́ pé 1013 rooms ní Balógun. wọ́n ní àgbàlá Ìbíkúnlé ó jẹ́ oko bàbá ẹlòmíì lọ àgbàlá lásán ni o. ṣé iye yàrá àṣọ sì wà níbẹ̀ báyìí. ṣé mọ̀ pé kọ́lọ́mà ṣọ́ wa ní gbogbo ẹ tí wọ́n ti àjàlàpà wọ́n ti wó àwọn èèyàn gbé gbé ní ibẹ̀ mọ́ púpọ̀ àwọn èèyàn kálukú ti lọ. ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ṣe wá pọ̀ yìí mo mọ̀ wípé Ìbíkúnlé ti ní àwọn ọmọ tí Ọlọ́run kẹ́ dáadáa tó lóun dá lọ́lá gidi ṣé ẹ rò wípé irú bíbà yìí ó jẹ́ bí ibùdó táwọn èèyàn lè máa wá láti máa wá wò bí ibùdó àṣà nǹkan irú 1013 rooms yẹn
ǹjẹ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe láti jẹ́ kẹ́ bóyá kẹ́ sọ́ di bíi tìgbàlódé tẹ́ pé àwọn èèyàn á fi wá wò wọ́n fi. ẹ má jẹ́ àtàrà wa jẹ Àgbàlá Ìbíkúnlé òǹkàlùkù ti kọ́ inú ilé tí wọn òǹkàlùkù ti ilé tó bá ti wó ṣẹ́gẹ́dì sí ṣe mọ ilé tó ti ṣe láti ní ọdún tó bọ̀ sí a máa ṣe 160 years tí Ìbíkúnlé gbéṣẹ̀ 160 years so ẹ wá wo ilé tán ti kọ́ before 160 years sísìn ṣe yé nísìnyí báyìí then láti wá sí ilé Ìbíkúnlé àti àwọn tó bá wá wọn á lè rí ojú orí Ìbíkúnlé ó sì wà níbẹ̀ di àwọ̀ àmbẹ̀ then àwọn ibi àwọn òòṣà tí à ń bọ nílé Ìbíkúnlé ṣe yé nísìnyí báyìí òòṣà Pópó ó sì wà nílé Ìbíkúnlé Ọ̀ṣun ó wà nílé Ìbíkúnlé tí wọ́n sì ń bọ wọ́n títí dòní gbogbo ẹ̀yàn ọmọ Ìbíkúnlé yẹ gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn tó ti gbẹ̀sìn fọ́ ẹ̀yin báyìí Muslim ni àwọn tó jẹ́ Christian. ẹni tó bá jẹ́ Muslim tó lè lọ síbi tó ti ń bọ òòṣà Pópó at least tó yẹ pé ẹni tó mọ̀ pé ọmọ Ìbíkúnlé lòun tó yẹ pé ó yẹ kó fowó sílẹ̀ láti fi ṣe ó lè fowó sílẹ̀ kó fi ṣe jẹ́ tí ò bá lè bá wọn lọ síbẹ̀ wọ́n sọ fọ́ọ̀sì òkè ń lọ ṣùgbọ́n tó máa ní ojúṣe tó yẹ ká ṣe tó nígbà míì wà wọ́n á ní pé òòṣà Pópó ní pé kán bọ òun sáwà sọ pé kán má bọ òòṣà Pópó tí wàá sọ pé kán má bọ àbí wọ́n fẹ́ bọ Ọ̀ṣun a lè ní pé kán má bọ òòṣà tí ò sí nílé Ìbíkúnlé tá à ń bọ táwọn nìkan kan ò lè gbé wa ó ní èṣù kò sí èṣù ẹ̀fọ́ àwọn ilé kan wà tó yẹ pé wọ́n máa ń bọ èṣù kò sí èṣù ṣùgbọ́n eégún a ṣe eégún lè Ìbíkúnlé ọ̀gànké eégún Ìbíkúnlé ni sórí ṣe eégún tó má dẹ̀ jáde òun máa ń wá sí ilé Ìbíkúnlé a lè sọ pé kéégún má wà ẹni tó wà mọ̀ pé òun jẹ́ Muslim ọ̀ tó jẹ́ born again Christian kéésìn tí ò wá fẹ́ wá bá wọn lọ́jọ́ eégún ó lè dúró sílé ẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ pé kí eégún kó wá sí ilé Ìbíkúnlé ààrẹ ilé ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí bàbá wa Dr. Abbas Gbọ́láhàn inú mi dùn pé mo láǹfààní láti bá yín pàdé lórí ètò lónìí yìí ṣùgbọ́n nígbà tẹ́ ń dàgbà kí ni irú àwọn orin wo lẹ fẹ́ràn láti máa gbọ́. ẹ̀wọ̀n pé àwọn kan wà fún Ìbàdàn ọmọ Ìbàdàn tí ò bá láìkè fújì ọ̀rọ̀ pé bóyá kẹ́ ẹ bì lọ́rẹ̀ dáadáa tọ́jọ́ ọmọ tó jọ̀dọ̀ o àwọn bàbá wa dùdú àti ṣẹ̀kẹ̀rẹ̀ làwọn máa ń gbọ́ àwọn tata lọ àwọn agbolo ajé nǹkan ṣùgbọ́n àwa tó yẹ pé ní àsìkò títí wa. bẹ́ẹ̀ dàgbà yín ló ṣe máa ń tẹ̀lé àwọn onífújì ní àgbà o. àní wéré sẹ́gbà tá a jí wéré ní ọdún a máa ń tẹ̀lé wọn wéré káwọn àti ìwà sọ kí so fújì oní ìmí orin kémi láìkì jù up to today. onífújì wo. Alájì Àgbà ni kọ́lọ́n fún òun tẹ̀. kí ló dé Alájì Àgbà ni. Alájì Àgbà ẹ̀mọ̀ ọ̀dọ́ ó ti kú ó mórin lọ. bẹ́ẹ̀ni ó kú ó mórin lọ gbogbo àwọn yòókù kò sí ìtàbá tó lè mẹ́rin. tí a bá fẹ́ sọ pé kò sẹ́ni tó ń kọrin bí Alájì Àgbà. wọ́n ń kọrin ṣùgbọ́n kò sí tó ti dàbí Alájì Àgbà pẹ̀lú ohùn pẹ̀lú fàṣà pẹ̀lú gbogbo ẹ̀. kí ló ń jẹ́ fàṣà? bíi pé kéèyàn gbé yẹn lọ sí rẹ́ẹ̀nì pé ètò àbáyé ẹja ló sáàgì òde òní ó gbé yẹn lọ́tún àbáyé. yes Alájì Àgbà tó lẹ́yìn Alájì Àgbà ní tèmi o àwọn amú Òṣùpá ẹ̀ pé Òṣùpá òun náà máa ń kọ omi àti ìjọ wà ní gbogbo náà lẹ́yìn Alájì Àgbà Òṣùpá ni àwọn lè máa sọ Alájì Wasiu Àyìndé àwọn náà gbìyànjú ṣùgbọ́n Alájì Àgbà. ẹ ṣeun gan ṣùgbọ́n kí ni ẹ máa fi ń sinmi iṣẹ́ lásìkò ìsinmi torí iṣẹ́ yìí a mọ̀ pé iṣẹ́ tó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ni. èmi ò kí ń mọtí mi ò dẹ̀ kí ń mu sìgá tí n bá fẹ́ tó ṣe kíní jù fún mi ni pé shooting stars. ẹ like sport. up stars so a lọ wo shooting tó wá ti di weekend lẹ́yìn ìgbà yẹn ó yẹ kí mi àtàwọn ọ̀rẹ́ mi kákanjọ jókòó kájọ gist kájọ ṣe fàájì kájọ ṣe gbogbo ẹ̀ so that's the best. ẹgbẹ́ ọmọ Ìbàdàn wo lẹ́ẹ̀bí náà. àmọ́ àmì ní ẹgbẹ́ Ìbàdàn Progressive Union tó dẹ̀ yẹ pé òun ni ẹgbẹ́ àkọ́kọ́ IPU ní Ìbàdàn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ láti year 2000. wow. so ẹgbẹ́ IPU òun nìkan. àwọn nìkan ẹgbẹ́ Ìbàdàn tí mo wà. mo wà láwọn ẹgbẹ́ káàkiri mo wà ní Lions Club mo wà ní gbẹ ṣùgbọ́n IPU ní ẹgbẹ́ Ìbàdàn tí mo wà. ẹ ṣeun gan kí ni ohun tí ẹ fẹ́ fún Ìbàdàn gẹ́gẹ́ bí Ìbàdàn ṣe ń tẹ̀síwájú kí ni ìdàgbàsókè tó tún wù yín kó dé bá ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ni nǹkan tó wù mí kó wà ní Ìbàdàn ni pé
láti ẹ̀kọ́ ní state tiwa ṣe rí àwọn kan gbórúkọ àwọn tó wà ní òkè ògùn ní mídùn gbogbo wa jẹ́ nǹkan kan náà o ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ni pé amúnisìn ni wọ́n á ní Ìbàdàn bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣe ẹjọ́ wa bọ́lọ̀ ń ṣe dá Ìbàdàn ni ṣùgbọ́n tí Ìbàdàn bá ní state titi ẹ̀ tó dá dúró ẹ̀ rí pé àwọn ìlú tó yẹ pé wọ́n jọ wà ní region nígbà yẹn irú Enugu sí o ti ní state ẹ̀ Kano o ti ní state ẹ̀ ṣẹ́gẹ́dì sí kí Ìbàdàn náà a ní state tiwa ṣẹ́ni tí Ìbàdàn bá ti ní state tiẹ̀ à ń mọ̀ láàrin ara gbogbo ìdàgbàsókè tó bá fẹ́ wá láàrin Ìbàdàn ni ṣẹ́gẹ́dì sí and láti ìsàlẹ̀ òsì dé Ọ̀jà'ba dé Yànà Sùní Fọ̀kọ̀ gbogbo wa a mọ̀ pé Ìbàdàn ni gbogbo wa so gómìnà bá wà láti Fọ̀kọ̀ gómìnà bá wà láti Oríta Apẹ̀rẹ̀ a mọ̀ pé Ìbàdàn wa náà ni a wà. Bẹ́ẹ̀ni a ṣe é ṣe lágbára lọ́wọ́ Elédùmarè torí pé mo mọ̀ pé tí Ìbàdàn náà bá ti gba ìpínlẹ̀ àwọn ìlú yòókù náà tó rọ̀ mọ́ ìdàgbàsókè náà àjẹbà wọn náà ni bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan bá ṣe wá ń lọ lórí ètò orin wo ni ká fi bá yín kásẹ̀ ètò ilé ẹ̀yin lẹ́kùn wa lórí. alájí náà yẹn anyone any barista ẹni barista tẹ bá fẹ́ gbé wa ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ni. ẹ ṣe gbogbo ẹ lẹ́mọ̀ ni àníṣe wá ti dé ọjọ́ làjà irọ́ ẹ̀fẹ̀ kọ́ ni ẹ̀yin náà ń kí oríkì náà ń ṣe gbogbo ẹ̀ wá kan fújì ní ìsìn ẹ̀kọ́ ẹ̀. ọ̀tọ̀ ló ń pé yẹn kíyàn ọ̀tọ̀ ló ń orin nígbà tí bá ń kọrin tó àríwá ọ̀pẹ́ ṣé òun ló máa ń lẹ́rù àwọn èèyàn mọ̀ pé kì í ṣe olórin. ẹfun yín barista. ó dáa àtúbọ̀ àbáyé bá barista kan ẹ ṣe ń gan lẹ́ẹ̀kan sí Dr. Abbas Gbọ́láhàn Balógun Òkè-Ọ̀nà Ìbíkúnlé àmọ̀rìyìn bá láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè iṣẹ́ yín kò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ bá mi dágbére fún àwọn aráalé. mo kí gbogbo ẹ̀yin aráalé o ẹ kú etígbọ̀ wa gbogbo àsìkò yìí á dùn fún wa o ọdún tó ń bọ̀ yìí á bá wa láyé á bá wa láàyè ẹ ṣé gan o. tó ẹ̀yin aráalé lórí ètò Òkè Ìbàdàn lónìí a dúpẹ́ pé ẹ tún fi ara balẹ̀ bá wa gbádùn ètò. Òkè Ìbàdàn.